فضيلة الشيخ محي الدين سلمان ọba àlekè ọlá tí ó gbé yín kalẹ̀ dáadáa gbogbo ẹ̀mí àlàáfíà ọlọ́nkọ́ máa ṣàbẹ̀wò àjogún ẹ̀ fún yín. àmín. àmín. gbogbo ẹ̀yin olóyè bàbá ni mo kí ìmọ̀ ọkọ̀ oyè yín lọ́kọ̀ọ̀kan wakilul muslimin awwalu salihin fakhrul ulama mujahidud din mo kí gbogbo yín ọlọ́run tó fi ń ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ fún bàbá ọlọ́run ní yẹ̀yìn ń sá láíláí. àmín. mo kí bàbá ìmáàmù lẹ́ẹ̀kan sí i mo wá sílùú Ọ̀fà lónìí mo ti délẹ̀ yìí láti òru àná bíi aago 11 sí 12 ń lọ lù ni mo wọlé ìlànà ńgbà mo parí wáàsí lẹ́kọ̀ọ́ mo wá ní prógrámù níbí lónìí Sunday mo wá wò pé kí n tó máa gba Ògbómọ̀ṣọ́ lọ ó lè pẹ́ mi ni mo fi wá sùn lóru mo lọ́jì sí Avalon Hotel mo wá wò pé láàárọ̀ yìí kí n kọ́kọ́ jí lọ ọ̀dọ̀ bàbá ńlé kí n tó lọ bí tí mo wá ṣùgbọ́n bí tó ṣe rí kò gbà bẹ́ẹ̀ bí mo ṣe wá ṣe tán bẹ́ẹ̀ tí mo fẹ́ máa lo Ògbómọ̀ṣọ́ ni mo wá ní àfi kí n dọ́dọ̀ bàbá Ìmámù Ọ̀fà kí n tó máa lọ torí pé ọlọ́run ní la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha mo fi ní kí n lọ pé ìwọ̀ torí pé bàbá Ìmámù Ọ̀fà náà wọ́n á kún wọn lójú pọ̀ gan bí mo ti kéré tó tí ń jò máa ṣe gbé lọ bí ènìyàn kà yìí tí mo rí jóńjó bí ẹran orí rẹ̀ sí tí ń fẹ́ ju ìdérí ìgò lọ lẹ́gbẹ̀ẹ́ ìgò àwọn ni ìgò àwa ni ìdérí rẹ̀ àwọn ni odidi rẹ̀ sí àwa ni jóńjó lè ti ń bẹ lókè. bí mo ti kéré mọ náà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn náà máa fojú pàmí rẹ̀. wà á máa yẹ dìlì mi ní ọ̀pọ̀ náà ó yẹ ń sàrà kọ́ra. Odidi ìlú sì ni wọ́n téèyàn bá fi wá gbàgbé ọlá tó yẹ kéèyàn fún ìlú téèyàn gbàgbé iyì tó yẹ kó fún ìlú téèyàn gbàgbé àpọ́nlé tó yẹ kó fún ìlú èèyàn ṣàbòsí ìlú yẹn ni. bẹ́ẹ̀ni òfònú nulẹ̀ dìdá sí bí adìlàmí. àbòsí téèyàn ṣe fún ìlú yẹn níjọ́ téèyàn ọba jìyà àbòsí yẹn ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ́ ojú dèdé àbòsí tó ń ṣe lọ. bẹ́ẹ̀ni òfònú nulẹ̀ dìdá sí bí adìlàmí. ṣé bá wá wọ Ọ̀fà bẹ́ẹ̀ tí mo sì jáde bẹ́ẹ̀ tí mi lọ ṣe ẹkú ilé fún bàbá káwọn náà ṣe káàbọ̀ fún ọmọ àbòsí ni mo ṣe níjọ́ tí ìyá rẹ̀ ọba jẹlúwẹ̀ kì í ṣe ìyá kéke. ìgbà tí mo wá ń lọ ilé wọn nígbà Ọlọ́run rí pàníyàn dà mí ìpè wọn wọ́n dà rí kan náà ọmọ kéwú tó ní àbá ìmámù ẹ̀ sì pé ìmámù àbàkẹ́ tó mọ̀ ní èwo làbọ̀rọ̀ máa ń sọ fún ẹni tí ń bẹ lé pé mò ń bọ̀ nù lé bíbí lèmi náà mò ń bọ̀ bí n bá délé tí n bá bá wọn ṣé wọn ò ní ṣe mí pẹ̀lẹ́ ni wọ́n gbẹ́gà fún mi sí ń jókòó nígbà bá sì jókòó tó ṣe díẹ̀ mọ́ ọ lọ wọ́n mọ̀ pé mo dénú ilé mi. wọ́n máa yẹ dìlì mi lọ́tọ́ náà ó yẹ sàrà kọ́ra. ọlọ́run rí pàníyàn dá mo bẹ́ẹ̀ délé tán mo pàdé bàbá lójú ọ̀nà bàbá wa súnrí mọ́lẹ̀ nú ọkọ̀ ẹ̀wẹ̀ kọ́ ebo yẹn wọ́n bẹ̀yìn tì ní pé Imam Ogbomoso ọmọ wa ni yọ wà kí àmì àjókòó sí wọ́n wá sáré bọ́lẹ̀ nú ọkọ̀ ó gbé aládùúrú bọ́lọ̀ ti kẹ́yìn tó yìí èmi tí ń jẹ́ nǹkan kan ilẹ̀ tó wá sáré bọ́lẹ̀ nú ọkọ̀ fún èmi náà wá lọ pàdé wọn wọ́n ní wálé wá kíyìn ni wọ́n láwọn ń lòdì kan lóde ẹ̀ máa lè so lóde ká sìn lóde nígbà bá sìn lóde ká ẹ yọ̀ǹda wa ká máa lọ. torí bẹ́ẹ̀ bàbá Imam Ọ̀fà ó kíyìn pọ̀ ọlọ́run kọ́ máa ṣe bá mi dúró tì yín ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún yín yóò máa dá ọlọ́run tí ní kó dá lónìí ọlọ́run ní kó dá lánàá bó bá dọ̀la ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láàlẹ́ wala la hawla wala quwwata illa billah. sọ pé ara ayé níbọn wọ́n níbọn bàbá Imam Ọ̀fà wọ́n ní wọ́n sì tún lọ́fà wọ́n lọ́fà. ara ayé níbọn wọ́n níbọn tún àdúrà ni mo ṣe. wọ́n lọ fà á. wọ́n ń ṣàdúrà. bí wọ́n bá yìnbọn bí wọ́n bá ta fà á kò ní ṣe kó ń gẹ̀yìn láyé láyé. ara yé.
níbọn wọ́n sì tún lọ́fà wọ́n lọ́fà bí wọ́n bá yìnbọn bí wọ́n bá tàfà kò ní ṣe kó ń gẹ̀yìn láyéláyé. Aráyé lọ́tà wọ́n lọ́tà wọ́n sì tún lẹ́tù wọ́n lẹ́tù. Aráyé lọ́tà wọ́n lọ́tà wọ́n sì tún lẹ́tù wọ́n lẹ́tù. Bá yẹn tàbí wọ́n bá yẹn tù kò ní ṣe kó ń gẹ̀yìn láyéláyé. Aráyé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ́fà wọ́n lọ́fà bí wọ́n bá yìnbọn bí wọ́n bá tàfà kò ní ṣe kó ń gẹ̀yìn láyéláyé. Aráyé láṣẹ wọ́n láṣẹ wọ́n sì tún lè pè wọ́n lè pè. Aráyé láṣẹ wọ́n láṣẹ wọ́n sì tún lè pè wọ́n lè pè. Bàbá tá a ṣẹ bí wọ́n bá ṣe pè kò ní ṣe kó ń gẹ̀yìn láyéláyé. Aráyé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ́fà wọ́n lọ́fà bí wọ́n bá yìnbọn bí wọ́n bá tàfà kò ní ṣe kó ń gẹ̀yìn láyéláyé. Nínú tọ́pọ̀lọpọ̀ ìmọ̀ tí mo tó kọ́ lára wọn tẹ́lẹ̀ náà wá lò lónìí ọ̀wọ́n ni pé bá a ṣe mú iye bọ́ọ̀lù ẹnu ọkọ̀ mo wá rìn lẹ́yìn wọn bàbá ìmọ̀mù ní ọ̀bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ń wò pé ìmọ̀mù ìlú ni á lè mi náà jájọ ọdún lẹ́gbẹ̀ẹ́ àwọn ní ara ọmọ kéwù yìí lè mi mo wá rìn lẹ́yìn wọn tá a fi débi. Àwọn ọmọ kéwù wọn mú àlùkìmbà fún mi wọ́n ń fi àbáyà sí mi lọ́rùn pé ẹ̀yin náà lu àbáyà mi ní ara o bẹ́ẹ̀ bá tẹ̀lé àfa rẹ̀ lóde wọ́n gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ nínú àfa àtọmọ kí o sọ̀rọ̀ ká lọ̀rọ̀ bí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ ń dá sí ara wọn. Wọ́n wà lóṣù Ògbómọ̀ṣọ́ ṣe ní ìsìn ẹ bá ń fún ọ ní 100,000. Wọ́n ní kẹ́ fún ọ ní 100,000. Bẹ́ẹ̀ni ìdá kóòtù amúra lẹ́yìn sàfikà ó ní ibùdó. Wà á mú kàmá àgbà Mùsá wà Mùsá láyọ̀ sí ibùkà mi. Ẹ lọ báyìí àwọn ìyá àdínì. Ẹgbà 25,000 lọ tí a. Wà á já ta fàyínà lọ́ọ̀dún Mùsá. Elo bá bàbá Gegele ẹgbà 20,000. Ata Musa wa Musa la yusibuka min haythu wajjahta fa inna Allaha Musa. Anta Musa nù. Anta Musa. وموسى لا يصيبك من حيث وجهت Gegele wọ́n ti san 20,000 tí wọ́n ní. فإن الله موسى حيث وجهت فإن الله موسى. 25,000. 25,000. منزلنا رهب لمن زاره نحن سواء فيه والطريق وكل ما فيه حلال له إلا الذي حرمه الخالق. Ẹmú nǹkan jáde. Bàbá ní ẹmú. Manziluna rahaba liman zarahu. Gbọ́láńkà yìí. Nánú sawa'un fihi wat-tariq. Ẹni bá pọ́nlé là ń pọ́nlé. Wa kullu ma fihi halalun lahu. Bí mo sọ wá dúró ìwé nídìí káàsì 50,000. Bàbá ní. Bàbá ní 1,000 tààrò ní ní ọ́. Tààrà ò ní ní ọ́. Mo jáde wá nísìn. Bàbá ní. Ọmọ ìkàlíkò. Bí mo ti wí kò gbọdọ̀ pèsè ẹjú méjì o. Ìlà ìrìn. Parí. Ọmọ ìkàlíkò. Ọmọ náà tó jáde pẹ̀lú
lówó bìtìbìtì ní. Maziluna rahaba. Bó lọ wí ẹsẹ̀ bàbá. Liman za'u. Nípa ọ̀nà 50 ọ̀nà. 50 ọ̀nà àmọ̀ sọ̀rọ̀ fi wà tẹ́rì pé. Ẹ kúnlẹ̀ láyọ̀. Wàkúrú máa fi ṣe halal lahu. Yá. إلا الذي حرمه خالق. Ẹ kúnlẹ̀ ọ̀la agbára. Ọlá agbára. 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 La hawla. ولا قوة إلا بالله.